Security àbólé Yorùbá bẹ́ẹ̀ sì bá a mójútó kìí ṣe lẹ́bẹ̀ẹ́ tó ń bá fẹ́ gbé fún mi kìí ṣe lẹ́bẹ̀ẹ́ kó gbé fẹ́ tó bá lè ṣe táwọn lè sọpọ́tì ẹ̀ ká mójútó gbogbo pọ̀ lẹ́mọ̀ pé lágbára ẹ̀ kábíyèsí bẹ́ẹ̀ kí ni wọ́n tẹ̀lé tó ń gbé sórí mi ò lè gbá pálí Nàìjíríà mi ò lè ṣe kankan mo apply fún pálí Nàìjíríà nínú ìbò wọn náà ban mi kí wọ́n tẹ̀lé mi wọ́n sọ fún German wọn kọ lẹ́tà yẹn wà lọ́wọ́ mi tí Nigerian government embassy kọ sí German government pé àwọn olè fún mi ní passport wípé Buhari government wọ́n wanted mi ilẹ̀ free so tí ìbá ẹgbẹ́ kírímínàlì pé kí wọ́n pè mí wá táwọn kẹfà bẹ́ẹ̀ ń sọ tó rí àwọn ọmọ wọn sọ gbára bí o gbé tẹ́ ẹ bá sọ pé ní mọ̀ pọ̀ kò sí èrà tó lè rà ọ̀dọ́ nígbà tẹ́lẹ̀ ti sọ mo mọ̀ pé ní wọ́n bá dá mi lọ́nà àjọ púpọ̀ ni ohun tó ti ṣe pé mi ní so lé mi ní lọ lé mi ẹni tí ọba pa mí ní ọ̀dà mi lọ́nà ẹni tí ọba kù mí so ń bẹ̀ ọmọ kò ń fẹ́ pa mí àwọn ẹni tẹ̀lé ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ tó fi mọ̀ ń bá bọ̀ lọ́dọ̀ bàbá mi wọ́n wá bá yín sí bàbá ẹ̀yin ni bàbá wa bàbá Yorùbá gidi rẹ̀ ní olúgbọ́n ni. ọpẹ́ ní fọ́ba ìlàyé tó fún wa lọ́dún èyí rí bàbẹ̀bẹ̀ bọ́lọ́lá ò bá gbà ta ló lè pé Ọlọ́run lẹ́jọ́ mo dúpẹ́ ojú mi rọ́dún tẹ̀bí tara mi àwọn aláyọ̀ a ò ṣọdún nínú ẹkún àmúdálẹ́láyé àmọ́pẹ́ wa kọ́dún tó ń bọ̀ tún bá wa láyé kẹ́mi wa tún ṣọ̀pọ̀lọpọ̀ nínú ọlá pẹ̀lú. Ìlera lọ́rọ̀. Ní ojoojúmọ́ ni ọ̀pọ̀ ènìyàn ná owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ sórí ètò ìlera, èyí tó fi kún àkọsílẹ̀ mílíọ̀nù 2 tó bá lè mú àdínkù bá àkọsílẹ̀ yìí ìbá ti dára jù nípa gbígbé ayé ìlera pípé pẹ̀lú ìdùnnú àti ayọ̀ tó fi mọ́ mímu omi. Bẹ́ẹ̀ ni ẹ gbọ́ mi dáadáa, mímu omi. Ǹjẹ́ o ti gbọ́ nípa ẹ̀rọ omi hydrogen rich water HO1? Ẹ̀rọ ìpèsè omi hydrogen rich water HO1 ni wọ́n fi ṣe ìrànlọ́wọ́ fún ètò ìlera wa láti iléeṣẹ́ Best Ecotech Company tí wọ́n fi ìdí kalẹ̀ sí orílẹ̀-èdè Japan, tí iléeṣẹ́ Century Healthcare Limited sì jẹ́ ojúlówó alágbàtà wọn ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní ilẹ̀ adúláwọ̀ Áfíríkà. Omi hydrogen rich water kì í ṣe omi lásán, omi tí o lè fi rọ́pò omi tó ń mu lójoojúmọ́ láti máa ṣe ìwòsàn fún àgọ́ ara rẹ nípa àwọn àìsàn àrùn bíi dárúkọ rẹ̀ bí o bá ṣe ń ṣe ọ́ sí. Tí wọ́n bá ti ní ẹ̀rọ ìpèsè omi hydrogen rich water HO1 lọ́wọ́, àbùṣebùṣe nìyẹn. Omi hydrogen rich water HO1 láti bí ẹ̀rọ ìpèsè omi yìí ni àwọn onímọ̀ ẹ̀rọ scientist dókítà fi òǹtẹ̀lù láti máa mu bí omi lásán fún ìlera pípé. Ọ̀pọ̀ ẹ̀rí ló ti wá nípa mímu omi hydrogen rich water. Wọ́n ní omi tó ju owó rẹ̀ lọ ni. Inú àwọn kò bá ti dùn délẹ̀ ká ní àwọn ti ní ẹ̀rọ ìpèsè omi hydrogen rich water HO1 lọ́wọ́ tipẹ́tipẹ́. Síbẹ̀ àwọn ṣì ń dúpẹ́ fún omi hydrogen rich water yìí lójoojúmọ́. Ọgbọ̀nràn kòkó àgbọ̀n, ìwọ náà lè bẹ̀rẹ̀ sí ní mu omi hydrogen rich water lónìí tó bá ti ní ẹ̀rọ tí ń pèsè omi yìí ní ìkáwọ́ rẹ̀. Máa mu hydrogen rich water lónìí kó sì rí iṣẹ́ rẹ̀ lágọ̀ọ́ ara rẹ̀. Àìsí ń bẹ̀ láì bá wọn dá sí. Láti ní ẹ̀rọ ìpèsè omi hydrogen rich water HO1 lọ́wọ́, ẹ pè 0806 630 3810 0816 833-0743. Níbikíbi tẹ́ ẹ bá wà ní orílẹ̀-èdè Nàìjíríà àbí ní ilẹ̀ adúláwọ̀ Áfíríkà, ẹ̀rọ ìpèsè omi hydrogen rich water
á kàn yín lára. Owó ìdákọ̀mọ́ lásán ni o. Ẹ wá gbọ́ o, iléeṣẹ́ Century Healthcare Limited nìkan ni ojúlówó alágbàtà ẹ̀rọ ìpèsè omi hydrogen rich water HO1 ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní ilẹ̀ adúláwọ̀. Mímu omi hydrogen rich water láti bí ẹ̀rọ ìpèsè omi hydrogen rich water alárèrè ìlera pípé ti wá sí ìmúṣẹ. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.